Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí gẹ́gẹ́ bí àṣà mi. Nǹkan tí ò ní o lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún láròjinlẹ̀. Ó ní láti ní ọgbọ́n, kò ní àròjinlẹ̀ kó tó lè wo program mi. Ìtàn ilẹ̀ Yorùbá àti ọba Ọọ̀ni of Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́. Ìtàn ilẹ̀ Yorùbá pẹ̀lú Ifá. Nǹkan tí ẹ má bínú, nǹkan tí Ifá sọ, Ifá àti Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni of Ifẹ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi tag gbogbo àwọn ládéládé pátá. Ẹ bá mi tag gbogbo àwọn lóyè. Ẹ bá mi tag gbogbo àwọn ògbóni, gbogbo àwọn awo. Kọ́ bá mi gbé tí wọn wá, kọ́ bá fi kóyàwó ọ̀rọ̀. Ẹ rí gbogbo awuyewuye tó ń lọ lórí ayélujára nípa Ọọ̀ni àti Aláàfin Ọ̀yọ́. Ọlọ́gbọ́n o, olóye o, ẹ yá mi létí inú yín kẹ́ wá fi gbéyàwó ọ̀rọ̀. Ní ilẹ̀ Yorùbá àti nǹkan tí Ifá sọ, according to Ifá, superior alágbára ni Aláàfin Ọ̀yọ́, alágbára ni Ọọ̀ni of Ifẹ̀. Ẹ má ka ìtàn Bible, ẹ má kọ́ ní pé Yorùbá ní tí Yorùbá máa jogún kógún, ó máa pa ìtàn kítàn kó tó kan Ọọ̀ni of Ifẹ̀. Program yìí ó máa ní part 1 and 2, but inú fẹ́ ó máa ní part 1 and 2 àní ó dẹ̀ máa, mo máa fẹ́ ṣe kí lórúkọ ẹ̀, mo máa fẹ́ ṣe copy àbá ọ̀lẹ́yìn pé torí mi ò mọ gbogbo àwọn kinní yẹn lórí. Tí ẹ bá lọ wá nǹkan tí Ifá sọ nípa ìtàn Ọọ̀ni of Ifẹ̀, ẹni tó ń ṣọ́ òòṣà, Ọọ̀ni ṣọ́ òòṣà ni Ọọ̀ni. Ọọ̀ni is the priest, àbí báwo ni màá sọ, òun ni priest tí ó ń ṣọ́ gbogbo òòṣà wa. Alágbára ni ní ilẹ̀ Yorùbá, tó yẹ pé nǹkan gbòógì ni nǹkan tó bá sọ àṣẹ máa múlẹ̀. Jagunjagun ni Aláàfin Ọ̀yọ́. Mo sọ ní program mi kan pé ní ayé àtijọ́ nǹkan tó máa fi ń pe ọba ni pé ọba number 1 ló ń jẹ ọba, ìbà ló ń jẹ ìbà number 1. Ọba máa lọ ń jagun ni, but tí ọba wá ti lọ jagun tó ní agbára, tó pé ìwọ tó bá máa jẹ number 1 ó gbọ́dọ̀ ní agbára kó lè protect àwọn tó ń kó jẹ. So ọba máa lọ jagun, so tó bá lọ fèsì alágbára bòmí tó bá pa ẹ́, ọmọ akọ ẹ̀yìn, ọmọ akọ yín lẹ́rú kẹ́ tó lè strategize kẹ́ mú number 1. tó bá tún ṣẹlẹ̀ báyìí kẹ́ mú nígbà tó wá òtítọ́ wá ní pòkè kí ọba máa yọ balógun, ìbà lórí ogun. Tí ọba bá yọ balógun ló máa jagun. Àṣẹ tí ọba pa lórí balógun máa lọ jẹ́. But balógun mọ̀ pé ọba náà number 1 ni o. Ló fi jẹ́ pé gbogbo òòṣà tá à ń bọ ní ilẹ̀ Yorùbá pátá, ní ilẹ̀ Kútù Òjìrè pátá, Ilé Ifẹ̀ ló ti wá. Ọọ̀ni ni priest. Ọọ̀ni gangan ò kí ń dé adé. Adé àrè tó wà lọ́wọ́ Ọọ̀ni gangan ni adé ìṣẹ̀ǹbáyé tó wà ní ilẹ̀ Yorùbá. Kí Ọọ̀ni tó dé sí Ilé Ifẹ̀, Ọọ̀ni náà bá àwọn lọ́ba, ó bá àwọn ọba Oòduà, sọ́rí yàrá mi ń lò ní Oòduà, sáré mo tẹ Oòduà. Nígbà tí Oòduà máa dé sí Ilé Ifẹ̀, ó bá àwọn èèyàn tí àwọn èèyàn ti ń jọba, tí wọ́n ti ń jẹ ọba. Sọ́rí mi ò mọ, ó bá Olùfọ̀n, ó bá ẹni tó bá ṣe mo sọ́nu part 2 o, lẹ́bi kọ̀ sáré fẹ́ yànnà nú ẹ̀ kẹ́ lè mọ̀ pé adé méjèèjì nílẹ̀ Yorùbá náà ládé tó superior, but adé pátápátá. Torí ẹni bá mojú ògùn òun ló pa obì ní Ìrè, ẹni tó mojú ògùn ló pa bì ní Ìrè. So Ọlọ́fin àkọ́kọ́ tí a ní ilẹ̀ Yorùbá, ó ti yé yín, tí a ní ilẹ̀ Yorùbá, ok, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lọ pé a ní Aláàfin. Ṣebí tí ẹ bá fẹ́ lọ wo ìtàn Yorùbá, ẹ lọ wo oríkì. A ní àwọn Aláàfin ta ní, a ní Aláàfin Ọ̀rànyàn, Aláàfin Àjàká, Aláàfin Ṣàngó. Ṣebí nígbà tí Aláàfin Àjàká ẹ̀gbọ́n ni, nígbà tí ó jẹ, tẹ́ bá lọ gbọ́ sórí yẹn, king kan ní Òwu, wọ́n gbé ọba Àjàká yẹn wọ́n mú lẹ́rú. Aláàfin Ṣàngó ló lọ jagun tó fi gba ẹ̀gbọ́n ẹ̀, torí ẹ̀gbọ́n ẹ̀ ò lágbára according to story o. Wọ́n ní tí ọba máa jẹ ogún máa pàtàn kítàn. Nǹkan tó ẹ fi máa rí pé Àjàká, Ṣàngó àti Àjàká, ẹ̀ẹ̀mejì làjàká jẹ ọba. Nígbà tí Àjàká jẹ ọba ẹyọ kan, àwọn Òwu gbé lẹ́rú according to story. Tẹ́ bá máa lo initiative yín. Nígbà Aláàfin Ṣàngó, torí kí agbára ọ̀rá ń fẹ̀,
ṣebí ẹ lọ ka ìtàn Yorùbá agbára tí Ṣàngó ń lò báwo ni màá sọ ní ilẹ̀ Yorùbá Ṣàngó tó jẹ Aláàfin yìí kò kí ń ṣòwò gan ni Ṣàngó tó ń yọ lẹ́nu Ṣàngó tó ń yọ lẹ́nu náà ọ wà nú àwọn ohun mọ̀lẹ́ wọ́pọ̀ agbára tóun ń lò nígbà yẹn lágbára Ṣàngó lòun náà fi jẹ́ Aláàfin Ṣàngó Aláàfin Àjàká nǹkan kan ló ṣẹlẹ̀ tó fi ń pè òun náà Aláàfin Àjàká Aláàfin Ọ̀rọ̀pọ̀tọ́ níyùn adé Aláàfin Òfìràn Aláàfin Àjàgbó Aláàfin Ọbalùfọ̀n Aláàfin pọ̀ gan gbogbo ọ̀dẹ̀ ló perform jagunjagun làwọn bàbá wa nílẹ̀ Yorùbá tí ẹ bá bọ́ oríkì Aláké oríkì Ọ̀ṣun tí Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni of Ifẹ̀ bá ń jà báyìí ẹ má dá sí o but ẹ má jẹ́ kí èdì ẹ má jẹ́ kó di àwọn ọba wa o ẹ má ti politics bọ̀ o ẹ má ti torí pé àwọn bàbá wa wọ́n jà tó fi kú ni wọ́n dìtẹ̀ tó fi kú ni nítorí pé ìtàn wọ́n ní pé bí ọmọdé ò bá tàn ó máa bá àrọ́bá dẹ̀ ní bàbá àtàn ẹ lọ ka ìtàn Ifá sọ ìtàn wa ẹni tó bá máa jẹ ogún kókó máa pa ìtàn kítàn àti Aláàfin àti Ọọ̀ni of Ifẹ̀ alágbára làwọn méjèèjì iṣẹ́ àwọn méjèèjì yàtọ̀ iṣẹ́ wọn wà different ní ilẹ̀ Yorùbá but nítorí media nítorí socialization nítorí education nítorí politics nítorí pé nígbà yẹn náà àwọn ọba méjèèjì náà máa ń dán agbára wò bẹ́ẹ̀ ni àti Aláàfin àti Ọọ̀ni agbára táwọn méjì dánwò sí wọn ti ń dán agbára wò yẹn ti pẹ́ àwọn bàbá wọn ti ń dánwò but tí a bá máa wò ní pẹ̀lú ìtàn pẹ̀lú kan tí Ifá sọ Ọọ̀ni ṣe àgbà Aláàfin alágbára làwọn méjèèjì wọ́n ní pé níbi tí erin méjì bá ti jà koríko bẹ́ẹ̀ ni ò ní gbérí mọ́ ní ìgbà tí Aláàfin ní agbára títí Aláàfin ló máa ń fi Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ nígbà tí Aláàfin náà jagunjagun tí Aláàfin ti ń dádé Aláàfin ló máa wá ń fi Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ tó wà ní ilẹ̀ Ìlọrin tẹ́ ẹ̀ ń wò yẹn ilẹ̀ Yorùbá ni ẹ̀yin Yorùbá ẹ dìde kò kí ń ṣe ìjà kò kí ń ṣe ogun kò ń ṣe tribalism kò kí ń ṣe lílo ẹ ní láti lọ wá ìtàn ẹ má ti torí pé ẹ fẹ́ jogún kógún kẹpa ìtàn kítàn Aláàfin àti Ọọ̀ni ẹ jọ pawọ́pọ̀ ẹ gba gbogbo ilẹ̀ Yorùbá padà ẹ ṣe ilẹ̀ Yorùbá ní òṣùṣù ọwọ̀ wọ́n ní igba ọwọ̀ igba eṣinṣin wọn kì í dènà dé ọwọ̀ sọ́ọ́bì ẹ má bínú mi ò fi bẹ́ẹ̀ mọ orí ẹ̀dá pé ìgbà eṣinṣin wọn kì í dènà di ọwọ̀ tí ẹ bá ṣe ráyín lóṣìṣẹ́ ọwọ̀ ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá àwọn pípọ̀ yóò lè dá yín mú ẹ gbárùkù ti ààrẹ tó wà bẹ́ẹ̀ ẹ gbárùkù àtàwọn ọba yín ẹ ṣe ìṣẹ̀ṣe ẹ ṣe ojúṣe ẹ wọ gbódù ẹ ṣe gbogbo nǹkan tó yẹ kẹ́ ṣe ẹ jẹ́ Ifá ló máa ń yan ọba ní ilẹ̀ Yorùbá ẹ ti sọ ọba di ọba politics nítorí náà ẹni tó bá jẹ ogún kógún ẹni tó bá fẹ́ ó máa pa ìtànkítàn ẹ rí nǹkan tí ẹ fi ń wò pé Aláàfin wà superior ju Ọọ̀ni of Ifẹ̀ lẹ ni pé nígbà tí civilization máa dé nígbà tó wọ́n rí pé Aláàfin Ọ̀yọ́ empire ló pàṣẹ gbogbo ilẹ̀ Yorùbá ń gbà yẹn wọn ò mọ̀ pé onílù Yorùbá tó ń jó onílù Yorùbá kan tó ń jó lórí omi onílù ẹ̀ ń bẹ nísàlẹ̀ onílù ìrúdì ilẹ̀ Yorùbá gangan ní Ilé Ifẹ̀ mo sọ nínú program mi kan pé àwọn adé Ọọ̀ni àti adé Aláàfin àwọn adé kan wà ní Ọ̀ṣun Ọ̀wọ̀ Èkìtì Oǹdó jẹ́ pé adé Aláàfin àti adé Ọọ̀ni of Ifẹ̀ wọn ò lè kọ̀ǹtú adé méjèèjì yẹn torí pé nígbà tí Ọọ̀ni náà máa jẹ́ priest ní Ilé Ifẹ̀ ó bá àwọn ọba náà bẹ̀ ilẹ̀ Yorùbá gangan àti ìgbà tí pẹ́ I don't want to go there mo ń sọ̀rọ̀ nípa ẹ jẹ́ ká padà ẹ má ṣe ká fẹ́ jogún ká padà pàtàkìtàn ẹni tó bá tara alẹ́ ẹ̀ lọ́pọ̀ kò lè ríra lọ́wọ́ mọ́ o Ọọ̀ni àti Aláàfin ẹ mọ̀ nǹkan tẹ́ ń bára yín fà ẹ̀yin méjèèjì tó bá fẹ́ lo agbára education tó bá fẹ́ lo agbára ìjọba ẹ má da ojú ìṣẹ̀ṣe wa bolẹ̀ o ẹ mọ bó ṣe ń jẹ́ o Ọọ̀ni ẹni tó ń ṣọ́ òòṣà gbogbo ilẹ̀ Yorùbá ni priest ni bí ọba kan ò jẹ èmi ò ń jẹ ẹ lọ máa gbá yín lásán pé tí Lísà bá ń bẹ láyé àṣìpa kò ní dolúwo bẹ́ẹ̀ ni tí Lísà tó bá ń bẹ láyé àṣìpa ò lè dolúwo rárá òwe ibì kan ni ṣé rí ohun Ilé Ifẹ̀ tí à ń sọ èdè tí à ń sọ ní ilẹ̀ Yorùbá yìí sí ohun Ifẹ̀ ni ẹ lọ ka history ẹ má ti torí pé ìbínú ìran tó ti wá ìtàn tó gbọ́ ìwé tó kà
kẹ́ máa fi bá ilẹ̀ Yorùbá jà àti èsì tó gbà. Tẹ́ bá mọ̀ láti ọ̀dọ̀ Aláàfin Ọ̀rànyàn ní ilẹ̀ Yorùbá ó nípa tó kó, Aláàfin Àjàká ní ilẹ̀ Yorùbá ó nípa tó kó, Aláàfin Ṣàngó, Aláàfin Àjàká nígbà tó tún wá tún padà, ọ̀pọ̀ tún níyùn, Olúṣọ́, gbogbo ẹ̀bẹ̀ yẹn mi ò lè kà wọ́n tọ́nu prógbàmù yìí. Ọọ̀ni of Ifẹ̀ náà àwọn tó tún jẹ Ọlọ́fin Àdìmúlà, Ọlọ́fin kìíní gbogbo náà ti jẹ gbogbo náà ló ní pàtó ṣe nílẹ̀ Yorùbá. Ẹ lọ ka ìtàn ìkọlù sọ́ni pé ní ìgbà kan tí Ẹ̀pẹ́ àti Ìjẹ̀bú ń jà sí ilẹ̀, wọ́n ja ìjà yẹn títí kò sẹ́ni tó lè parí ìjà yẹn. Òyìnbó kan wá láti according to story o tẹ́mi náà dẹ̀ pé tó wá wo pé wọ́n la ìjà yẹn títí wọ́n la Ọọ̀ni ló wá la ìjà yẹn, ìyẹn ní ẹ̀ẹ̀kan lọ́dún. Nígbà tí Ọọ̀ni dẹ̀ máa jáde wá sí ibi ìjà yẹn kò sí ọba kan tó sun pálàsì ẹ̀jọ́ yẹn, gbogbo wọn pátá ló wà pẹ̀lú Ọọ̀ni because priest ni priest. Ẹni tẹ́ bá gbé lálùgẹ̀gẹ̀ ni tó pé wọn kì í gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀. Ẹni tí Ọlọ́fin kí ló pẹ́ Ọọ̀ni of Ifẹ̀ bóyá wà yẹn tó bá ṣe gbogbo ètùtù ẹ kó ṣe nílẹ̀ Yorùbá pé tó ń ṣe gbogbo ètùtù ẹ pé ẹni tó bá ṣépè fún bẹ́ẹ̀ tó bá ní kó rí fẹ́ níyàn ló máa rí fún, torí pé priest ni a kì í gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀, ẹ lọ ka ìtàn ilẹ̀ Yorùbá. Ẹni tó wà superior jù àwọn ládéládé wa tẹ́lẹ̀ wọn kì í lọ ológun ni wọn bàbá ńlá bàbá wa, jagunjagun ni wọn. Kùránù sọ, Báíbù sọ, ẹ̀yin lẹ tẹ̀lé. Kùránù sọ pé Sayyidil Qaumi Kadimuhum, aṣíwájú ìjọ, ìwọ ló rẹ kó máa dàbí bọ̀ yìí ó ní láti máa protect àwọn ọ̀dọ́ ẹ, wọn ò gbọdọ̀ kú yẹ àwọn èèyàn mi dà. Ẹ jẹ́ kí ló ṣẹlẹ̀, ó yá ẹ fẹ́ gbógun wá, ó yá ẹ̀yìn kíyìn ẹ̀dẹ̀ wọn kí n dẹ́mọ́ wàá perform wàá show miracle. Tó bá fi lè kó àwọn èèyàn lọ, ó yá tó bá pa àwọn number one ọmọ àwọn èèyàn bíi ṣíkì ni. Gbogbo àwọn aládéládé wa ń gbà yẹn náà lọ jagunjagun ni wọ́n fẹ́ kókó wa lẹ́rú. Nígbà ní tí kú ilé ò bá pa ni tòde ò lè pa ni. Àwọn ọ̀dàlẹ̀ ti wà ní ilẹ̀ Yorùbá tipẹ́tipẹ́. Ọlọ́run nínú politics tá a ṣe ń ṣe báyìí ní tí Tinubu wà ń bẹ báyìí, ààrẹ wa tó wà ń bẹ wọ́n sì ń dìtẹ̀. Ẹ̀dẹ̀ wo àsìkò tó a wà yìí, ẹ jẹ́ ká gbárùkù ti ara wa, ẹ jẹ́ ká protect nǹkan táwọn bàbá wa fílẹ̀ àwa la ní best jù because our great grandfather, our ancestors, they have brain, wọ́n ti to life. Ẹ lọ ka history, àwọn òyìnbó wa bá wa nọ́tè. A ní olúbodè, a ní aṣọ́bodè, a ní ọba, a ní ọ̀tún ọba, a ní òsì ọba, a ní apènà, a ní olúwo, a ní olúọdẹ, a ní gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ dẹ́ ń jẹ́ fún wa tó ń jẹ́ fún wa náà jagunjagun tẹ́gbẹ́ gbogbo àṣẹlẹ̀ ó yà ẹ̀yìn kíyìn. Wọ́n manipulate gbogbo ẹ̀ ọ̀ dàrú, wọ́n wà lọ manufacture ẹ̀ wá, ọgbẹ́ wa bá wa, àwa gbogbo tiwa, àkàrà ojúlé bàbá tiwa wà níyọ̀. Ẹ wá ń jà ẹ̀ Aláàfin ju Ọọ̀ni lọ, Ọọ̀ni náà proof òun fún kíní kan 48 hours kíní kan kí ló dé tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ yẹn. Ibi tẹ́yìn méjèèjì ti jọ tẹ̀ yàtọ̀ sí tẹ́ jọ tẹ̀. Má jiyàn lẹ́fà wo dà, ẹ̀yin ògbóni ẹ dìde tó ń pè ẹ̀yin lẹ tẹ̀ wọ́n nífà, ẹ̀yin lẹ tẹ̀ wọ́n lódù, ẹ̀yin lẹ má mú wọn gbódù tó máa fi sọ pé ọba wọ ìpèbí. Tí wọ́n ní pé ọba wọ ìpèbí, ẹ̀yin ògbóni yìí lẹ mú ọba wọ ìpèbí torí kí ọba tó wọ ìpèbí ó máa ṣàwo. Ta ló dẹ̀ máa tẹ ọba ní awo tó máa dé ọba nígbò? Ọlọ́gbọ́n o, olóye o, Ọọ̀ni àti Aláàfin Ọ̀yọ́ ẹ má jẹ́ kó jà, ẹ má jẹ́ kó bára wọn jà o, èdè o, ẹ má jẹ́ kí èdè dì nílẹ̀ Yorùbá o. Oníkálùkù alágbára ni wọ́n tí wọ́n ń lo agbára wọn, tí wọ́n ń lo dáúlà wọn. Ẹ má ti politics bọ̀. Don't just àwọn people yìí ó ti manipulate kíní wa mọ́ wa lọ́wọ́. Ẹ lọ ka ìtàn, àwọn bàbá wa ò gọ̀, àwọn bàbá wa wọn dance, àwọn bàbá wa tó ń sin Ṣàngó, tó ń sin Ọ̀ṣun, tó ń sin Ọya, tó ń sin Òṣàbèjì, tó ń sin kíní kan gbogbo ẹ̀ ọgọ́ àbí orí wọn ò pé àbí ok gbogbo àwọn ancestors wa ṣé inú náà lọ́wọ́ àní ẹtì ṣé inú náà gbogbo wọn wà ẹ jẹ́ wá bá mi sọ gbogbo àwọn ancestors wa tí wọn kírun tí wọn gbàwẹ̀ yẹn tí wọn ṣe Christianity kò dẹ́ni pé wọn ṣe òkò bá wọn láyé ni o, ṣé inú náà lọ́wọ́ àbáyé àbí paradise àbí àjọ náà. Ẹ jọ̀ọ́ tó bá mọ̀ kó bá mi comment sí comment section like our ancestors, our great grandfather before kó tó left this world kí Islam tó dé kí religion tó dé ṣé ọtí wa ṣé inú náà lọ́wọ́ àbáyé ni àbí ẹ̀fù mọ̀ bọ́ bí ṣe máa sọ ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ. Àwọn bàbá wa ẹ̀rí ètò wípé àwọn bàbá wa wọn ò kọ́ sínú document tó bá yẹ kó àwọn bàbá wa lọ kọ document táwọn òyìnbó yìí rí document wọn máa sún ẹ ní document yẹn sójú ẹ lọ ka history wọn máa fi tiwọn gan Ọlọ́run. Àwọn àgbàlagbà kan wà wọn ní trauma wọn ò lè sọ̀rọ̀ ojú àgbàlagbà ń yá àgbàlagbà ò kì í yánu tó bá yánu wọn wá pa ẹ́ bí kúlé ò bá pa ní tòde ò lè pa ní
ìwọ tó tara alẹ́ ẹ lọ́pọ̀ òrè àwọn nìkan wà ó ti ta ìdẹ ìwọ̀n Yorùbá nítorí owó nítorí àtijọ́ àti mu ẹ̀rù ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá rárá ẹlòmíì dẹ̀ máa sọ yàrá olùjẹ́gà ó dẹ̀ máa publish rubbish nípa gọ́ọ̀mẹ̀ntì òun bàálù ẹ̀ jẹ́ òun bọ́ bàálù ẹ̀ jẹ́ gbogbo kọ́mí ọmọ fuck. ọlọ́gbọ́n o olóye o má fi etí ìfẹ́ tó ní sí western education má fi etí ìfẹ́ tí o ní sí religion má fi etí ìfẹ́ tí o ní sí Ifá. Let me tell you something oya ọmọ kí lórúkọ ẹ Abdulrahim Abdulkareem Mohammed Taofik Lawan Joseph Samson Joshua Raphael orúkọ tó ń jẹ́ nìyẹn ọmọ Yorùbá ṣáà nìyẹn ibo ló ti wá wọn gan lẹ̀ Yorùbá Ọ̀ṣun Ọ̀yọ́ Abẹ́òkúta Ìlọrin Èkìtì Oǹdó Ìláró gbogbo ilẹ̀ Yorùbá pátá ó wá ní pé kí ló wúkọ àbísọ ìdílé yín gangan ó mọ̀ nítorí pé àwọn great grandfather ẹ̀ wọ́n tètè inherit religion wọ́n tètè pa identity wọn rẹ́ because ìwọ́n sì yìí kò possible ṣé ó pọ̀ jù kí wọ́n kò máa jẹ́ àfáà ìṣúgbèmí àfáà ìṣúlékè àfáà ọ̀ṣunbùnmi kò dáa nítorí pé ó sọ fún yín pé ṣíríkù ní nǹkan tí ò dáa ni ó ṣe wá lọ wá pé kí ló wà ń bẹ̀ because ó sọ fún mi kò dáa ó máa tẹ̀jẹ̀ lẹ̀ ó máa pààyàn ó máa ṣe kíní kan go and make your find this now. wọ́n ní pé òòṣà tá a bá ń bọ tá a bá ń lé ọmọdé sẹ́yìn bẹ̀ òòṣà náà ní pẹ́ parun àwọn bàbá wa mi ò dẹ̀ ní pé kò tí pé wọ́n ní pé bí ọmọdé ò bá ní tọ́ lọ́kọ́ tọmọdé bá tó lọ́kọ́ máa ń lọ́kọ́ ni wọ́n ní gbọ́ àṣẹ̀ṣẹ̀ kíní kan ọmọdé bí ogúngó ìbí ló máa ń ṣe ẹ̀yin ọmọ ọ̀sìn àwọn ọmọ ọgbà yẹn tó bá fún wọn ní oògùn tó fún wọn níṣẹ́ ó máa ṣe wọn bí ogun ṣé gbogbo àwọn alágbára wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ oògùn gbà gbogbo ẹnu fi sọ oògùn gbà nǹkan tó ń jẹ́ wà ní oògùn ní ilẹ̀ Yorùbá wà Ọlọ́run oh my God Ọlọ́run oògùn wà Ọlọ́run àfọ̀ṣẹ wà ẹgbẹ́ wà Ọlọ́run gbogbo ẹ wà but àwọn bàbá yẹn ò múlẹ̀ tó pé most ẹni pípù yìí ṣẹ́ burú lẹ fi ṣe tí sanwó lórúkọ burúkú Ọlọ́run Ifá tẹ̀ ń wò yẹn Ifá ò kì í ṣe nǹkan burúkú Ọọ̀ni of Ifẹ̀ Aláàfin Ọ̀yọ́ Gbòjà tẹ̀ ń jà yẹn ẹ lọ wá ìtàn nǹkan tí Ifá sọ tí tó bá ní kí babaláwo Ifẹ̀ kífá tó máa kífá ó máa kífá yẹn mọ́ra ẹ̀ tó bá ní kí Ọ̀ṣun kífá ẹ wá lọ wá ìtàn àti kí nǹkan ṣe ń lọ ní ilẹ̀ Yorùbá ẹ máa rí pé Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni of Ifẹ̀ alágbára làwọn méjèèjì iṣẹ́ táwọn méjèèjì ṣe ilẹ̀ Yorùbá ló yàtọ̀ ẹ má fi wọn yẹra wọn ẹ má dájà lẹ̀ mò ń bọ̀ yóò tí ì dé.